Ogun, ogun, oògùn, oògùn. Sọrí nísìnyí kò sí nípa àtọ́kẹ̀rọ̀ de bẹ́ẹ̀tì yín bí kálukú ó sì ga lókù. Ẹ kà kún wọ́n tí wọ́n bá bí alẹ́ imam alẹ́ dèèyàn láyé bí tẹ́ẹ̀tì nísìnyí nù. Sẹ́ẹ̀rọ̀ ogun tí wọ́n bá ti pín ká ni mo jọ yẹn lójú. Tí wọ́n bá ti lè pín ọ́ rí pé eléyìí ò sí sáìsì mi máa ọmọ dànù ni. Lọ́pìlẹ̀ ayé tiẹ̀ kọ́ ju ogun lọ. Ṣé wọ́n gbọ́ yé? Mọ́nàkáì, ẹ̀yà ilé ìlú mọ́mọ́ fà kú o. Mo bìrì ara mi débi pé mo tún ayé dágbé. Mo ti tó yẹn lù pa oyè wa kẹ́kùn mi lóògùn ni. Èmi gẹ́gẹ́ ti tó kóńdó kí bàbá mi ó tó lọ. Fáàkì lẹ́gbọ́n. Ẹ má fọ̀rọ̀ lọ yẹn wọ́n máa dẹ́ síra yín ní òwèrè làwọn èèyàn o. Torí wọn ò pa ti bàbá wọ́n fẹ́ bẹ̀yìn wọn jẹ́ ni. Ẹ má fọ̀rọ̀ làwọn wèrè yẹn. Ẹ fọ̀rọ̀ làwọn olódodo tí ó ẹ káì ẹ sì káì. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí embryo ni ẹ má jẹ́ fọ́ yín lórí o. Bẹ́ẹ̀ sì fún yín lógun ẹ má gbógun lo májèlé ló fún yín o. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ wá sí. كونوا جميعا يا بني إذا ترى خطبوا ولا تتفرقوا أحدا. Sẹ́ràn tó kúnlẹ̀ láwọn ìyá yìí ẹ má jẹ́ wọ́n bínú wọgbó lọ níbi tí ọmọ bá ti ń jà ìyá ló ṣe àgbákò wà á fara hùn ẹ̀ṣẹ̀ tí bàbá ó ṣẹ̀ ẹ má jẹ́ wọ́n jìyà rẹ̀. Bàbá ń tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ jẹlẹ̀ mọ́ fẹ́ jẹ́ sọ fún yín lónìí ọmọ ìyá mi ni èyí dókítà dà èyí tán bí lè ní bẹ́ẹ̀ ṣe ń wo ìyá kan ló bí àbá òun tún lẹ́gbẹ̀ẹ́ kan wájú ìyá kan ló bí àbá ń fa náà kan bá lọ kọ ókọ̀ kan ókọ̀ òfò nípa ní bá kún àbúrò mi sí ó bá di sẹkítẹ́rìàtì làbádéwájú ìjọba ní bá ní bọ̀dá yín nù ẹ má bá dún oyè mo sì mọ ìtìnú rẹ gbọ̀nsẹ̀ nù ẹ bẹ́ẹ̀ ṣe jòkó yìí olúwa ní abẹ́ sí èrè àṣetẹ̀ ní àwa ṣe nìyí ilé bàbá yín ò ní tò tí ìbá ṣe pé agbára wa mú sáàrì ọ̀ ìdẹ̀yẹ lò mọ́. ó kọ ṣẹgbọ́ ó kọ tí mo mọ̀ sí rárá orí atákò mo wà yìí èmi ló ṣẹlẹ̀ sí. táwọn ọlọ́tà ẹ̀ka iṣẹ́ ẹ̀ka táwọn ọlọ́tà sì kúnnú ìlú. كونوا جميعا يا بني. bàbá sọ̀rọ̀ àti lọ́jọ́ kọ́ yìí nísìn síbẹ̀ kọ́ ni ni gbogbo alibárì sí ìjẹ́ bá ṣàdìgbẹ̀ inú lẹ́yìn dùn ni mo bẹ̀ yín ọmọ bàbá ohun tá a fi tà níbi ìka tó wọlé ẹ̀ ní sí àgbákò rẹ̀. àmín. ẹ fẹ́ràn wọn ẹ̀ sàmí. àmín. wá sí àkọ́kọ́ nù bàbá nígbà tí wọ́n á pààyàn tó ná fún májèlé jẹ sọrí wà ọmọ tó wọ́ sọ púpà yìí àtiwọ́ tó fi kíní kọ́rùn àtiwọ́ tó wọ́ gírìn òun wù ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta látàárọ̀ inú mi ò sì dùn sí i báwọn. òun bá jà ẹ má ṣe àdìgbọ̀n ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró òun ẹ ní sùn léèyàn lọ́rùn ó léwu o ta ní tiwọn ẹ ti ń tiẹ̀ látẹ̀yìn ẹ bá sọ̀rọ̀ kí lọ jẹ yó ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ fẹ́ gùn mọ́lẹ̀ bíi nísìn ọ̀ ń sáré wájú bọ̀ lọ dúró dásìkò rẹ̀ kèèkàn ọ̀. tọ́ ọ bá sáré débì alẹ́ ni ọ padà pé kèèkàn ọ̀ lọ dúró bí àyè rẹ̀ náà àwa náà ti dúró lẹ́yìn àgbo ní ká tó dánmọ́ ojú àgbo lọ́lọ́ kádàrá tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ mọ́sàáré dé kádàrá mi ọlọ́ọ̀ tí ì fún ọ lẹ́yìn. àwọn tí yóò bá níbi òsínbì ni. sallallahu alayhi wa sallam. èyí tó wá wà lẹ́ẹ̀ tí ọ̀rẹ́ ni gbé mọ́ jẹ́mọ́ ẹ̀ ní kínú ìran ni ọ̀rẹ́ ni gbé mọ́ èyí fẹ́ gbé ó kú tọ́n fẹ́ gbé ó kú. ìtàn tẹ́ ẹ̀ wá gbọ́ rí ẹjẹ́ ń sọ ẹ̀kọ́ ẹ máa wò mí ẹ̀yàn bàbá ìyá kan ló fẹ́ kó wá lájẹ́ sẹ́pẹ́ ń dápè àbí mo dápè ni èmi ò lè dápè ń ṣe wá dápè
wa man àrọ́ọ̀dà sahiban fallahu yakfihi. Ta ló fẹ́ sáré tó dàbí Ọlọ́run? Wọ́n béèrè kẹta ní lọ́wọ́ rẹ̀, ó wá fẹ́ kú wá gbé ẹyẹ kalẹ̀. Ó lẹ́yìn mẹ́ta ẹ máa jà sí ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta, mo fẹ́ fẹ́ yẹ́lẹ̀ fún yín. Ẹ̀gbọ́n ló kọ́ ọ náwó. Ó ní jẹyẹ tí máa fún ọ bó lọ́sìn máa lò ó. Ó ní tèmi àti yẹn bá jà ń wà padànù. Ó lọ dájú ọ lè lò. Ọ lè lò. Ìwọ tí mo bí lé ńkọ́. Ó ní tí n bá tọrọ owó àbò oúnjẹ tí èèyàn fún mi ń wà padànù. Ó ní wọ́n náà dájú. Ó dà ìwọ ńkọ́ akérèkòrò. Ó náà méjèèjì ògbọ́n. Ó lò ní tòun téèyàn méjì tó fẹ́ rárá wọn bá ń jà. Ó wà pàkàtì kan lọ́rùn. Ó kọ̀ wọn òfin ní hàn. Ẹ má jẹ́ wọn tì í lura yín. Àwọn èèyàn lóyún wọn fẹ́ ṣe òfò. Sáàsì rí tó wà lọ́kàn wọn. Gbogbo ẹ̀dá tí máa ń pé ìmáàmù yín àjẹ mo lọ kàn fẹ́ sórí ibú ni. Déédéé ibi tó dáa fún ọ tá a fi ọ síhùn sí wọn náà dáa tán. Ayé jayé lọ ni. Ajura wa lọ ni. Bó ṣe wà nù déédéé ibi tá a fi ọ sí kọ́ kóyàn lóde. Ọjọ́ kan la rán ọ lọ́tọ̀ ọba lẹ̀ jẹ́. Ẹ̀ẹ̀kan péré tá a rán ọ láti rán ọ mọ́. A ti mọ̀ pé lórí ibú ni ọ. Sọ bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ kòkò bànújẹ́ fún yín. Wá sí sókí bàbá. Máa dán tiẹ̀ kí ni tí náà ìlú rẹ̀ yẹn fún. Èmi lẹ́fẹ̀ẹ́ máa jà sí. Bàbá tí a sọ tí wọn ò rí mú tó fi lọ bọ́lọ̀. Ẹ mọ̀ tí wọ́n tara yín ta bàbá ló fà. Ẹrù tó lé ní bàbá. Adéjọ́ Jímọ̀ kan sì wọ́n ní útúbà ya. Mo ní sáàlọ̀ kí útúbà ni. Wọ́n lá lọ. Mo á sùn lórí àga. Ọmọ tó jí mi wá wùyà. Ọ̀sẹ̀ láyọ̀ wá jí mi. Ó ní ọtí irú túbà tó ní. Kí lẹ̀ ń sọ yìí? Very hot seat. Very very hot indeed. Tá a bá wọ tá a wé láwà nílẹ̀ ń wú àbí èèyàn. Ń tá a bá jí ìdẹ̀rùn. Bàbá àgbà. Ẹni tí ó sùpọ̀ kì í jẹ́ kó lókùnrin ó gbádùn. Ó pọ̀ níbi tá a gùn. Ẹ ti farabalẹ̀ tẹ́lẹ̀ ìwọ lọmọ tó dálẹ̀ ń bẹ̀ kò ní mọ́sọ̀ tèmi tó ń sọ̀tàn. Bàbá ẹ̀kejì tí wọ́n á ní pa wá lẹ́kún njọ́tà ànábì kú àǹfààní wà láàyè. Ó ní kì í sẹ́kù ànábì ní pa mí. Làbùkí lìkìlì fàkàdì tó. Bọ́lá ní jùkú àfáà ní jọ́s. Ó ní kì í sẹ́ ànábì tí ì rí mọ́ ní pa mí lẹ́kún bàbá Sàláàtì. Wàlákì lè harijin. Bàdàhù kànà àtìyà. Ó ní tó gbẹ́sẹ̀ létí ó dogun ní pa mí lẹ́kún. Àwọn sàhábà wọn ò wojú ara wọn rí àti wọn ètì ara wọn. Ànábì kú tẹ́lẹ̀ tó rí sẹ́nu wọn ṣe. Wọ́n ní wọ́n pa Usmanu ṣé kèfèrí ló pa. Ǹjọ́ tẹ pa sí ìdíyàlì ṣé kèfèrí ló pa ni. Kí ni wọ́n ń jà sí àpótí náà ni. Hasan àti Hussein wọn ò fọ́rọ̀ rí kù. Èyí tí wọ́n bẹ́ nídà àtẹ̀tẹ̀ fún ní poison. Wọ́n fún ìyàwó ẹ̀ pé lọ fún ọkọ rẹ̀ lóògùn jẹ ó jẹ́ first lady. Ó sì pa tán ó wá fún lọ́rùn tó kú. Kí ni à ń fi pò ó pè? Bẹ̀lẹ̀kísù tẹ́ ń wò òun àti ọkùnrin kan nẹ́jọ dún ipò torí Bẹ̀lẹ̀kísù ìsí ìyàjì ní ìyà ni. Èèyàn ní àlìjẹ̀nú ni. Bàbá rẹ̀ sí ọlá fá ó ní mo ti fẹ́ yẹn lójú àmì. Ẹ lọ mú àlìjẹ̀nú wá kí n fẹ́. Ó wá fún àlìjẹ̀nú ló Bẹ̀lẹ̀kísù yẹn. Láti dodo sísàlẹ̀ rẹ̀ àsán ẹrun ni. Òun ló kọ́kọ́ lo kíni pàwọ́dà tẹ́lẹ̀ fárun gbọ̀n. Kíni rẹ̀ òun ló kọ́kọ́ lò. Ẹ ṣe fi pàwọ́dà òun ló kọ́kọ́ lò láti fi gbé ẹsẹ̀ rẹ̀ kúrò. Kí ni ìsàsẹ̀ èèyàn? Ẹsẹ̀ ìgbín ló wà ń bẹ̀. Ẹ tó bá bá dún oyè ọkùnrin tó bá dún oyè àwọn fàáfà ó ní èèyàn òun náà ní olódà oní yóò sì kú lónìí ló bá lọ bá ó wá lọ bọ́kùnrin tó bá dún oyè ó ní mo gbà kó lóye òní ọba ẹ mo fẹ́ fẹ́ ọ jájọ máa ṣí àga rẹ̀ ó wá ti ro ọtí mọ̀rò ó bá gbé fún un ní ká tó súnmọ́ ara wa dà yìí jẹ ó bàbá ó mú nǹkan tán báyìí ó kàn gé orí márùn yẹn ni ó wá gbé sẹ́nu ọ̀nà ààfin
òru ló fi rẹ́ wá àárọ̀ náà fi túfọ̀ kí náà fi kó pé ẹjẹ́ máa lé ayé yín lọ ná. nísìnyí ẹ̀kan ti kú ara mo ti sọ kẹ́ tó dé bàbá ẹ̀ máa tó kú ara láì ṣe ń pa wọ́n sì máa pín owó ribiribi gbogbo àgbà agbẹ́rẹ́gbà wọ́n kẹ́kọ̀ọ́ fún tí wọ́n jókòó ni àwọn kan bàbá ni ẹ̀ ń jẹ bàbá ni ẹ̀ ń jẹ irú bàbá ìmáàmù lẹ́nìkan tó sùn ta kò wá rẹ́ni jí ọmọ kí òde wá sùn ta ó sùn wọlé kò jí àfà ó ní wọn ló kọ fún wèrè ẹ. إذا ما مات مثلي مات شخص يموت بموته خالق كثير. ọlọ́ọ̀sì wọlé sùn ọ̀jí mi irú mi ti báyìí kú ọmọ yẹn tó ti kú ni bá a ti dákẹ́ wọ́ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yìn mọ yẹn tó ti kú ni. mo lọ́dọ̀ àbájọ kan mo débí ní 6:30 dájí bàbá ní kí n wá ọ̀rọ̀ kan bẹ kí n wá ní sẹ́. a bá fẹ́ lọ tọrọ ọmọ níbì kan a wọ sọ báyìí bí dáńdógó báyìí ó lápò tó pọ̀ ṣé báyìí ní òní àlọ́ tọrọ ọmọ wọn níbẹ̀ ni a bá tọ́ ọgbà pé yìí ẹ gbà 100,000 ẹ fún olóbìn ilé wọn wọn tọ́ bọ̀ mí ẹ gbà ọlọ́kùnrin ilé eléyìí owó gbá tẹ́ rà wọn wá ń wọ gbogbo àpò àwọn akówó bẹ tán ìkẹ́dùn mi ò tún máa bọ̀ kó mọ́ wọn wá lé nsìn. وأنت تموت وحدك ليس يدري بموتك لا. àwọn èèyàn ògbọ́n bàbá owó tí ń wọlé lọ́dọ̀ wa ní ń wò wọn ò mọ tí wọ́n ń gbà látẹ̀yìn kúlé. àwọn adigun fún atẹ́ǹsunkún èyí máa tí ó wà tẹ̀rù kí wọ́n bá àdúrà wá yóò kàn ṣubú ni mo kú ó dà máa kú déédéé ń ta padà kó fún un yóò ìsẹ̀nu kẹ́ẹ̀kú ń lọ lẹ́nu yóò máa rìn ní kẹ́gẹ́rẹ́ àgọ́. وأنت تموت وحدك ليس يدري. gbogbo bá ṣe sọ alẹ́ nù yìí ìyà àwọn èèyàn ní ń jẹ wá ìyà àwọn tá a kú abẹ́ ní ń jẹ wá kábọ̀lẹ́nu tá a jẹ táwọn ní ọlọ́run ti ṣe é àwọn tí ń dáràn tí ń bímọ ẹjọ́ tí sàwọn àfẹ́yàwó wọn kọ́ àwa sì láàkó àwa làáràgbò ìyàwó yín bímọ ní kó máa jèlú bọ́ọ̀sù gidi èmi kàn rí jẹ ẹ̀yin ọ̀daràn tẹ̀ wá lábẹ́ wa. وأنت تموت وحدك ليس يدري بموتك لا صغير ولا الكبير. ṣé ń gbọ́ yé tí ń mọ̀nà wá sí yadé bẹ́ẹ̀ táwọn ọmọ yẹn súná tí màmá pa ṣáàṣì wàá rọmọ ọ̀dọ̀ a máa ṣe jọ̀gá wọn lọ òun tí ń bímọ sí yẹn lọ́rùn oṣooṣù níwọ̀n bímọ kò wá ní tí wọ́n gánà ráàyè mójútó ayé tiẹ̀ mọ́ àwa aràn ayé aláyé fá tí ìbá ṣe pa arọ́jú tọ́ ọmọ wa àfẹ́ rí ẹ tọ̀ torí wàhálà àti tẹ̀ ń kó bọ̀ àlọ́run ẹ̀yin mọ iye tí wọ́n bá àbá lóru ẹ mọ iye fóònù ni ọmọ yìí ò rówó sùkúù sàn ń lẹ gbọ́n èyí tẹ̀yìn sọ lẹ́ẹ̀kan yẹn ìkan wá sojú mi ń ní dákọ̀ ẹ̀ nínú ẹ̀ ẹnìkan wá gba iṣẹ́ ó wá fún bàbá wa pé ká sọ̀rí kọ́ọ̀lù mi ó ní mo rí lágbájá ó ní orí kọ́ọ̀lù ẹ mú fóònù kejì wá mo mọ̀ pé ọ́fíìsì wọn nísìnyí èmi torí pé ń wáṣẹ́ fún yàn àgbáyé màmí tí ò ríṣẹ́ mo fi ẹlẹ̀ fọ́lọ̀ ni mo fi ẹlẹ̀ fọ́lọ̀ ẹgbọ́n tó wí mo kàn di ẹlẹ́sẹ̀ méjèèjì mo ni àwọn tó wà ń bẹ̀ ń bẹ̀ láàrin mo wá gbọ́n lọ́rùn ẹ̀sẹ̀ òkè bàbá ẹ̀ dákun ètò sojú mi lágbà ẹ̀rù ń bà mí wà á tà fìyẹ́lẹ̀ ẹ̀wọ̀ ẹ̀gbin tí ń jẹ́ nítorí ayé ọmọ ọlọ́mọ èyí lẹ́wà lẹ́ẹ̀ máa sẹ́nu yẹ́kẹ̀yẹ́kẹ́ èyí máa ti ń gbowó lọ wa ni ẹ lè mọ tẹ́bá mọ ní tọrọ kẹ́rí bí wa. wahdaka laysa yadri. ó ní wọ́n ọmọ kí ó tọ̀ jí mi ọ̀rí pọ̀ ọ̀gbọ́n tí wọ́n bá ilé kú ọ dákú ni. bima utikala. èmi tọ̀ jí ayé rẹ̀ ọrùn mi ló wà. sagiru walali kabiru. wá sí kejì nù ẹ̀dá tí o bá ti dáa fún un má fẹnu gún ẹni ó ga o àléébù ẹni ó ga lẹ̀ máa rí. tukasiru anihum. ọ̀ sì lè ṣe bí wọn. bàbá wọn dá Musa lẹ́bi
ṣe gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lánàá wọ́n náà ti wá ọ̀fà lóru nítorí ọ̀rọ̀ kékeré kan ẹ ti rántí ọ̀rọ̀ ṣẹ́jú 5 bàbá sì dé ọ̀dọ̀ mi ní 9:30 òru níbi ẹnìkan tó fara káàsá ó wá jọmọ ọ̀fà bàbá ní tó ẹ̀yin lẹ́yìn ọjọ́ ẹ̀ kápá yín lèyìn wà nítorí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tí ì ṣe tiẹ̀ kí lèyìn ò lè rí ní 9:30 alẹ́ kó tó dọ́fà. ẹni tí ń fà ló lè mọ̀ pé ń wọ̀ èmi ibú dírẹ́fà mi tó wá já kòtò bébí náà wà ń jà sí ohun tí ẹ̀ máa wà tó máa ń sàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́jẹ̀ ń dára táyà torí kí ni ẹ̀yin tí ẹ̀ ga nǹkan ń kọ kinní kan ẹ̀ wá ń fún ẹ lésì ẹni tó kọ nǹkan ọmọ ta ni ẹni tí ń bè bù sọmọ rú wa ni ta ló bí ọmọ kókó ọmọ èrú wa. ọmọ ta ni ń bọ̀ ohun jòkó ń bẹ bàbá rẹ̀ ò dáàrin wa rí ẹ mọ tó jẹ mọ kọ́ ọmọ èèyàn kékeré ni èèyàn ńlá ò ní bí ẹnìkan kó fẹnu gún ẹni tó ga ọmọ nobody tẹ́bá ti lẹ́ni tí ń jà lójú agbo tí ń fasọ́ ya bàbá rẹ̀ ò lásọ níkànnì wọn ò bí nílé aláṣọ ní fi ń fasọ́ ya ẹnì kan sì máa ń fèsì ẹ fẹ́ kẹrin kó lọ́gbọ́n nù ẹ jẹ́ kó rà síbẹ̀ ntòkọ ẹ jẹ́ kó rà síbẹ̀ ẹ fẹ́ promote wèrè ẹ yẹn sọ kìnnì kan ẹnìkan ní kèfèrí gbàdá tó ti kọ́ mo ti rí èmi ò bá wà lẹ́nu mo bá sunkún ni tó bá mẹni tó fẹnu gún ni kò ní sèǹtò sí ilẹ̀ wa bẹ̀rẹ̀ wá fa wàhálà ẹlẹ́kẹ̀ẹ́ tí ń jáde rẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ tọ́jú èèyàn báyìí tẹ́ ẹ fún ikú ní bíráìbù yóò pa á básìkò rẹ bá ti lé tó èmi tẹ̀mí jòkó yìí èmi wọ́n ti túfọ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni tí ò kí mi rí ẹ lọ sẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ wa ni èmi ni ẹ lọ́nà èmi ni èmi náà nu ọ sọ lè duplicate omi ó ní ọlọ́run ń wá pa fóònù tí mo fi dé because wọ́n ti dọ ọpọlọ fámìlì mi rú àbí wọn kò ní sọ ní ẹ dákun ìwé tẹnìkan kà tó ìdọ̀gá iléeṣẹ́ lẹ́nìkan kà tí fi ń sakọ̀wé olóbìnrin lè. ṣe wà mẹ́ nígbà tí a po bàbá nínú pọ̀ tán bàbá wa kọ ẹ̀ bá wọn nìkan máa pẹ́ nísìnyí ń gbọ́ sẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ mo lé mi ní bàbá ẹ̀yin náà tún ní àbí máa bọ̀ lábújá ni. Tí wàá ṣe gbogbo ẹ̀ ìgbà tí òtá tó kò sáà lọ ni. àsìkò bàbá ti pé ikú lè mẹ́rin nǹkan mú lọ́wọ́ ni. wọ́n kú bí aṣọ wọn wà àṣìyàn mọ èèyàn ńlá tí wọn ò rí sí. wọn ti ẹ̀rọ kùrẹ̀ pẹ̀lú pé wọ́n sì. ọjọ́ orí bàbá làwọn 70 bàbá lọ ayé láti kékeré tí ẹ gbádùn ẹ̀. kábíyèsí àná tó gbèsè lọ́fà ọlọ́nìpẹ̀kún 75 làwọn náà lò níjọ́ tí wọ́n múra wọ́n á lọ bàbá yìí wọ́n fẹ́ kú nìyẹn ó nílé mọ́mù èyí tí wọ́n bá lọ ni àmọ́ ẹ̀ gbọ́dọ̀ banújẹ́ mo gbádùn ayé gbáà mo ní bàbá wọn lọ́mọ 20 years làwọn kọ́lé pàtó ìpè 22 years láti kọ́lé bíi 15 pé kí n béèrè ní gọ́ǹbẹ̀. ẹ̀ tẹ́ bá gbé gọ́ǹbẹ̀ rí aná pè ní kọ̀ǹtrólà ẹ̀ mọ̀ tẹ́ mọ́ ẹ̀ ti mọ̀ wọ́n aná pè ní kọ̀ǹtrólà bàbá ló owó nìyẹn bàbá ní òun wà lọ jẹ́jẹ́ àwọn apariwo dákun sígbà tí n bá lò dọ́gọ́rùn ọdún àtọ́gún 6 sẹ́nu bí ò ní jẹ́ mẹ́rin mọ́jọ́ ń fẹ́ pèsè mi lọ sàlámù àlékún. wọ́n ní mo rò pé nbọ ní mírèkù ni ngbà tí a dé náà ni imam kò sí mírèkù bí pa mo kàn lọ mo dé for nothing sake àbọ̀ rí mi ṣe ń tẹ́ ń dààmú sí. téèyàn bá ti wá kú só má ròyìn lọ àló kú kò sí ń pa àmọ́ lórí pé èèyàn kú mọ́lámìyàn mọ́tò bí sáìfì. mata bi gairi. ẹ
tí òun fi dàpa síbi nǹkan mí náà ni ó pa. تناول